ẹ jẹ́ kí n padà sí ọ̀dọ̀ yìí. Kí ni mẹ́sẹ̀jì yìí fún àwọn tí wọ́n nígbàgbọ́ tí wọ́n ń pèpè fún Yorùbá nation? Kí ni mẹ́sẹ̀jì yìí fún wọn bàbá? Ọ̀rọ̀ ńlá ni olóòtú. Lóòótọ́ ìrìn àjò Yorùbá nation Ọlọ́run ṣe tán. Ohun tí Ọlọ́run sáyẹ̀nsì ni. Ohun tí Ọlọ́run sáyẹ̀nsì. Yes, ohun tí Ọlọ́run sáyẹ̀nsì ni. Nítorí láti bí ọdún bíi 4 sẹ́yìn ni mo ti rí wípé àsíá ilẹ̀ yìí, which is àsíá Nàìjíríà, ó pín sí 3. But ìbéèrè mi sí gbogbo ọmọ Yorùbá ni wípé ṣáwà fúnra wa ṣá ṣe tán ṣá? Ṣáwà fúnra wa ṣá ṣe tán? Ẹ jẹ́ lọ sínú Bíbélì nígbà tí Ọlọ́run ṣe tán àti kó àwọn Ísírẹ́lì kúrò ní aginjù Fáráò. Wọ́n ti ń gbàdúrà over 40 years ni wọ́n ti ń gbàdúrà. Olúwa mú wa kó lóko ẹrú yìí. Ṣùgbọ́n nígbà tó di ọjọ́ kan, Ọlọ́run kọ sí Mósè wá lọ bá Fáráò kó sọ fún pé jẹ́ kí àwọn ènìyàn mi kí ó ṣe kí ni o kí ó lọ. Ṣùgbọ́n nígbà tí ìrìn àjò bẹ̀rẹ̀, àwọn ọmọ Ísírẹ́lì fúnra wọn ni wọ́n mọ̀ pẹ́ nínú aginjù. Gbogbo tí Ọlọ́run kọ fún wọn láti fi rìnrìn àjò jáde kúrò lọ́dọ̀ Fáráò kò kọjá 40 days. 40 days. Yes. Ṣùgbọ́n nítorí wípé wọn ò ní èrògbà wípé à ń lọ lóòótọ́, ó jẹ́ kí wọ́n lò 40 years nínú aginjù. Mósè lọ sọ fún Fáráò yọ̀ǹda àwọn èèyàn mi kí wọ́n máa lọ. Mósè ti kọ́kọ́ lo agídí ní tòótọ́ nítorí pé Ọlọ́run sọ pé òun máa ṣe láyà lé. So that is why ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ pé Yorùbá fẹ́ lọ tí àwọn olórí dìstọ́pọ̀ ọgbọ̀n ọgbọ̀n lọ, ó ti wà bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀. Ṣùgbọ́n àwọn fúnra wọn tára fẹ́ jáde kó lóko ẹrú ṣáàtì ṣetán. Ṣáàtì ṣetán. Àìtí ìṣetán ló ń dá wàhálà sílẹ̀. Nítorí àìtí ìṣetán àwọn Ísírẹ́lì ó jẹ́ kí wọ́n padà pẹ́ ní aginjù. Ẹ kíyèsí nígbà tí Mósè ti ń gbìyànjú, ó ti kó wọn kúrò láàrin ìlú. Wọ́n ti wà lágbede méjì ayé, láti lágbede méjì inú gbó. Ọlọ́run wá sọ fún Mósè pé, ókè Mósè wò pé Ọlọ́run kí ni ó kàn? Ọlọ́run ní kí Mósè wá bọ̀ pàdé lórí òkè. Nítorí wọn ò tí ì ṣetán, wọ́n sì ń lo èrò inú ara wọn. Nígbà tí Mósè lọ sórí òkè, kí Mósè tó dé, ohun èrò ọ̀tọ́lọ́run kà fún Mósè tí Mósè ti sọ fún wọn, wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ tó dé. Ó padà jẹ́ kí ìrìn àjò àwọn Ísírẹ́lì pẹ́ ní aginjù. Ìdí nìyí tí mo fi lè bá bàbá wa ṣe Sunday Igboho, tí mo fi lè bá wọn sọ̀rọ̀ wípé kí wọ́n jẹ́ kí ọgbọ́n Ọlọ́run, ìmọ̀ Ọlọ́run kó ṣe kí ni o, kó wà pẹ̀lú wọn ní gbogbo ìgbà. Nítorí àwọn ọmọ Ísírẹ́lì tí Mósè fẹ́ lọ kó jáde kó láginjù, àwọn náà ṣì Mósè lọ́nà tí Mósè ò fi lè kó wọn délẹ̀ lérí. Wọ́n mú Mósè bínú ó sì wà wù. Inú mi dùn pé bàbá wa ṣe Sunday Igboho Kristẹni ni wọ́n, ọ̀rọ̀ òye ní méjìlẹ̀ yìí wọn. Wọ́n mú Mósè bínú láginjù. Ìgbà tí wọ́n mú Mósè bínú láginjù, nẹ́sì Mósè ṣìwàwù nítorí ìbínú. Ẹwà àwọn tí mo torí ẹ̀ jìyà, ẹwà àwọn tí mo torí ẹ̀ dákú, ẹwà àwọn tí mo torí ẹ̀ sàkúrò nílé, ẹwà àwọn tí mo torí ẹ̀ wà láti nírìn àjò tí mo tó délé, ẹwà àwọn tí mo torí ẹ̀ gbàgbé gbogbo property tí mo ní. Tá a bá ní ká wo ọ̀rọ̀ Mósè àti Chief Sunday Igboho, máa fẹ́ kẹ́ bá mi yànnàná rẹ̀ lórí ẹ̀yin mọ̀ ìtàn nípa Bíbélì. Ẹ rí pé ibi tí Mósè gbé dàgbà, Mósè ti wà pẹ̀lú Fáráò tipẹ́tipẹ́. Tá a bá dẹ̀ wo Chief Dr. Sunday Igboho, wọ́n ti wà pẹ̀lú ìjọba nóbì tòde. Kò sí yàtọ̀ nínú ìrìn àjò Sunday Igboho àti Mósè. Tẹ́ bá wò dáadáa, ok, ní ìgbà àkọ́kọ́ tí wọ́n kọ́ tó bí Mósè, mẹ́sẹ̀jì jáde wípé ọmọ kan ń bọ̀ wá o, òun yóò jẹ ọba tó sì máa pa ìjọba Fáráò run. Fáráò pàṣẹ nígbà náà,
ó ní gbogbo ọmọkùnrin tó bá ti bí láti ọmọ ọdún méjì sí ọdún kan títí di ọjọ́ kan tó bá ti jẹ́ ọmọkùnrin kan máa pa wọ́n. Wọ́n wá yàn nígbà tó máa bí Mósè, ẹ̀mí Ọlọ́run wọnú ìyá Mósè, ó gbé Mósè sínú àpẹẹrẹ ọ̀rọ̀ gbèsè tí sójú omi. Àyàbá Fáráò wá sódò orí. Ó gbé lẹ́sẹ̀kẹsẹ̀, ó gbé lọ bá kábíyèsí. Èrò tí kábíyèsí pa kò sí. Ó ní olùwò rẹ̀ ẹ bá gbé fún ẹni kó máa lọ tọ́jú ẹ̀ láì mọ̀ wípé ìyá Mósè. Náà wọ́n wá rìnrìn àjò bọ̀, Mósè ń dàgbà sáàfin. Ní àkókò tó tó ìgbà díẹ̀ tọ́lọ́run fẹ́ ṣe tàbí lo Mósè. Ọlọ́run wa ìjà ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ Júù àti àwọn ọmọ Fáráò àtàwọn Íjíbítì. Mósè dẹ̀rẹ́ kò mọ̀ báwọn Júù fámìlì òun ni wọ́n. Ṣùgbọ́n ẹ̀mí tó wọnú ẹ̀ ní wípé kó gbèjà ọmọ Júù. Ókè ọmọ Íjíbítì wọlé olùpa. Ó ṣe wọ́n rò pé ń tó ṣẹlẹ̀ àṣírí afẹ́ tó onídọ́gbọ́n dọ̀tí. Ìjà tó ṣẹlẹ̀ láàrin àwọn Júù bákan náà. Ẹ̀wọ̀n akéré ṣe ilé ìjà ọ̀rọ̀ wa jáde wá orí ẹ̀yí ta ló pè ẹ́ lọ bá wa kó máa pàṣẹ fún wa. Ibẹ̀ ni Mósè ti sá kúrò nílùú. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá wa sí Sunday Ìgbòho. Tẹ́ ẹ bá kíyèsí ohun tó ṣẹlẹ̀ ní 2021 tí bàbá yẹn fi dìde ogun sí Sẹ́ríkí. Ẹ rí wípé ọ̀rọ̀ padà jáde pé ta ló pè ẹ́ pé kó wá máa gbèjà wa. Àwa ara wa bá pè pé kó wá gbèjà wa náà lọ padà dìde pé ta ló pè ẹ́. But àmọ̀ràn mi sí bàbá wa sí Sunday Ìgbòho ni wípé. Arán mi sí gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ń láǹfààní tẹ́ sì ń gbọ́ mi ní àkókò yìí. Mo sọ pẹ̀lú àṣẹ Olódùmarè. Gbogbo agbára tó lòun fòkò ọmọ ká ọmọlé lórúkọ Jésù iná Ọlọ́run kò jó wọn dànù. Gbogbo alágbára tó lòun fọmọ rẹ jẹun níyà. Gbogbo alágbára tó lòun gbẹ̀san lára ọmọ rẹ lórúkọ Bàbá tó Ọmọ tẹ̀mí mímọ́ o. Agbára Ọlọ́run kò ṣe ìdájọ́ wọn. Nínú ìwé Ọba kìíní orí 3 ó ní mo wò ó fín. Ikú ọmọ kìí ṣe tèmi. Gbogbo ẹ̀yin abiyamọ tẹ́lẹ̀ ṣàmì tẹ́lẹ̀ ṣí àdúrà yìí lórúkọ Jésù ẹ̀ ní rí ikú ọmọ. Wọn ò ní gbé òkú ọmọ ká wọn lé. Ẹ gbọ́ mi sà, Olúwa rán mi láti gbàdúrà fún àwọn abiyamọ àti gbogbo ẹni tó nílò àdúrà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí rè o 070 25 47 5427 070 25 475427. Ẹ jẹ́ ká jọ gbàdúrà gbogbo tó kẹ́ máa là kọjá lórúkọ Jésù ẹ máa rí ìyanu, ògo Ọlọ́run máa farahàn, ìyanu máa ṣẹlẹ̀. Jésù Olúwa wa, àmín. Tí wọ́n bá ti ń lọ wájú kan máa bójú wẹ̀ gọ́dẹ̀ máa bèèrè fún ìtọ́ni Ọlọ́run. Ọlọ́run sọ fún mi pé bàbá yẹn máa padà borí. Tó máa jẹ́ pé ní ilẹ̀ Yorùbá tí wọ́n bá sọ̀rọ̀ nípa akọni tí wọ́n bá tí rí bàbá yẹn wọ́n ní sọ̀rọ̀. Ilẹ̀ Yorùbá máa padà gba òmìnira o, ṣùgbọ́n lọ́wọ́ wa ni o. Ilẹ̀ Yorùbá padà. Ó máa gba òmìnira lábẹ́ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, ṣùgbọ́n ní ìmúra àwa fúnra wa ni. Ohun tó sì ń dá wa dúró sójú kan, òun ni wípé àti ìṣègìrì àti ìṣètọ̀. Ẹ ṣé fún pípè tí a pè yìí tí ẹ̀dẹ̀ dá wa lóhùn. Mi ní gba àkókò yín púpọ̀, àmọ́ ó máa wù mí gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run torí tá a bá ní ká wo ìlú ní ọjọ́ tòní, epo wọn lọ́tún, kò sóúnjẹ lósè, kò sí igbá kan, kò sáwo kan, àwọn èèyàn ń complain, wọ́n ń lament. Kí ni ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ lè fi bọ́ àwọn èèyàn ní abẹ́ agbami yẹn sà? Ọ̀rọ̀ Ọlọ́run tí mo lè fi bọ́ àwọn ènìyàn ní wípé ká bẹ Ọlọ́run kí Ọlọ́run bá wa kó sínú àwọn ìjọba wa. Tẹ́ bá ní lásìkò tá wà yìí, ẹ rí wípé olóko ò lè lọ kó, olódò ò lè lọ odò. Ẹni tó ló ń jẹ nínú ilé ẹ̀rù ń bà láti ṣe jẹ. Ṣùgbọ́n Ọlọ́run ọba tó wá solúṣẹ̀ sọ́rọ̀ ọmọ Ísírẹ́lì dandan ló máa wá solúṣẹ̀ sí ọ̀rọ̀ wa. Ohun tí mo kàn lè bá gbogbo ọmọ Nàìjíríà sọ lápapọ̀, ohun tá a nílò ni wípé ká bẹ̀bẹ̀ fún àánú ni, kì í ṣe wípé ká máa bú ìjọba. Ká bẹ̀bẹ̀ fún àánú.
ẹ̀kọ́ sílẹ̀ ẹni wípé ní àkókò tá a wà bíbélì ti sọ fún wa ṣáájú ó wípé èmi yóò ṣàánú fún ẹni tí èmi yóò ṣàánú fún ẹni wípé kì í ṣe gbogbo ènìyàn ló sọ fún ma ṣàánú fún. ok ẹjẹ́ àwọn ọmọ sínú bíbélì àwọn kan wà tí wọ́n máa ń gbé sí ẹnu ọ̀nà tó máa ń tọrọ owó ní ojoojúmọ́. Mo wà nínú ìwé Iṣẹ́ Àpọ́stélì orí 3 ojoojúmọ́ ni wọ́n ń gbé síbẹ̀ kò sú àwọn tí wọ́n ń gbé síbẹ̀ kò sì rẹ̀ wọ́n á gbé wọn láàárọ̀ tó bá di àṣálẹ́ wọ́n máa padà wá gbé lọ sílé ẹ̀ tó bá tún dàárọ̀ wọ́n á tún ṣe kí ni wọ́n á tún gbé padà wá ṣùgbọ́n ní ọjọ́ kan àánú dé ní ọjọ́ kan ó dẹ̀ tú sílẹ̀ dìde kí ó sì máa rìn ó sì dìde ó sì rìn. Ó túmọ̀ sí wípé ohun tá a nílò ní wípé ká má jẹ́ tó sú wa kó má lè wá ká má gbàdúrà ní ọ̀sán àti ní òru. A rí wípé tá a bá ń bẹ̀bẹ̀ àwọn bàbá tó wà bẹ̀rẹ̀ irú bàbá wa Tinubu ó wù bàbá yẹn láti ṣe ṣùgbọ́n nǹkan ti wọ́ láti bẹ̀rẹ̀. Àwọn kan tiẹ̀ ń sọ gẹ́gẹ́ bí ohun tí à ń rí. Èmi ò kí ń ṣe olóṣèlú náà, mi ò dẹ̀ kí ń ṣe sọ́pọ́tà ẹnikẹ́ni torí èmi nígbàgbọ́ pé ọ̀rọ̀ Ọlọ́run kò ní lọ láìṣẹ bá a ti wáyé pé a rí bẹ́ẹ̀ náà ni a máa rí. Àmọ́ àwọn kan ń sọ tẹ́ bá wo orí social media máa kan wọ́n máa ń pè ní lẹ́gẹ̀mí àmì olóhùn ọ̀rẹ́ ọmọ president. A rí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní máa ń sọ dáadáa tí President Bola Ahmed Tinubu ṣe. Àmọ́ a wá rí wípé orílẹ̀-èdè Nàìjíríà yìí ààrẹ tó bá wà bẹ́ẹ̀ dáadáa tó bá ṣe ẹnìkan kì í rí yẹn ibi tó bá kù sí òun ni àwọn èèyàn máa ń gbé jáde. So Ọlọ́run wá pẹ̀lú ó ti wà bẹ́ẹ̀ ti pẹ́ ẹjá àwọn ọkọ àtìyàwó nínú ilé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́sọ yìí ọjọ́ tí ọkọ ń fún ìyàwó ẹ̀ lówó tí wọ́n jọ ń jẹ tí wọ́n jọ ń mu tí wọ́n ń jẹ tọ́kì tí wọ́n ń jẹ màálù tí wọ́n ń jẹ pọ̀mọ́ tí wọ́n ń jẹ ìgbé ẹnìkankan ò ní gbọ́ ṣùgbọ́n ọjọ́ tó bá wọ́ àríwó máa ta. Ẹ̀bẹ̀ tí mo kàn lè bẹ̀ bàbá wa Tinubu ni wípé bàbá ẹ jọ̀ọ́ ẹ bá wa bójú wo ilẹ̀ Yorùbá wọ́n ń gbé nípa lọ́sàn-án àti ní òru ó tó ẹ bá wa bójú wò ó àánú Ọlọ́run yóò dùn yín mú ẹ sì ní agbára láti ṣe májẹ̀mú tẹ̀ fi ní jábọ́ Ọlọ́run máa yọ̀ǹda fún yín gbogbo àwọn sọ̀gbẹ̀sọ̀gbẹ̀ tẹ̀jọ́ rìnrìn àjò pọ̀ tẹ̀jọ́ ń ṣe Nàìjíríà lórúkọ Jésù wọn ní jẹ́ kẹ́ jábọ́ ẹ̀mí èṣù òsì ní ti àwọn náà lulẹ̀ májẹ̀mú àṣeyọrí yóò fara hàn ìjọba yín yóò padà tù wá lára bẹ́ẹ̀ ló máa rí o. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 070 69 45 70 90 070 69 45 70 90 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi nìyẹn. Àtò gbogbo ẹ̀yin ará ilé àkíyín fún àǹfààní ẹ̀tẹ́ bá ṣẹ̀wò wà fíngbà àkọ́kọ́ lẹ́ẹ̀kan sí ẹ má gbàgbé láti bá wọ́ọ̀lù subscribe button kẹ́dẹ̀ tán notification button yín kó lè máa notify yín ní gbogbo ìgbà tàbá ṣẹ̀ṣẹ̀ ń drop new video. Mo kí gbogbo ojú tó ń wò mí láti àárọ̀ ojú tẹ fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ náà ni etí tẹ fi ń gbọ́ mi etí náà ò ní di o láṣẹ Elédùmarè. Èmi ní tí tòótọ́ Báyọ̀ Black lórúkọ tèmi bá mi prophet Akéwùgbà Jésù ẹjọ́ ẹ bá mi fi àdúrà ìdágbére Elédùmarè. Ọkàn tó ń wò mí mo gbé lórúkọ Olúwa afẹ́fẹ́ tó ra kó fẹ́ lù yín o níbi tí ayé ti dá òkú dúró láyé yín lórúkọ Jésù Ọlọ́run kó gbé yín dìde ilẹ̀kùn àánú tẹ́tí rò pé kò lè ṣí mọ́ yẹn Ọlọ́run kó ṣí lónìí níbi tí ilẹ̀ Kwara tí wọ́n ti ń jí wọn gbé tó ń tẹ́ ń pa wọ́n yìí lórúkọ Jésù Ọlọ́run kó bo ọ̀run tó ra síbẹ̀ o ilẹ̀ Yorùbá lápapọ̀ kárí àánú gbà má jẹ̀mú ìdádúró Ọlọ́run kó bá wí Ọlọ́run mú wa tẹ̀síwájú o bẹ́ẹ̀ ni kó rí o Jésù Olúwa wa àmín. Tọ́ a ó máa bọ̀bẹ̀ ní ìbẹ̀ṣù àtẹ́lẹsẹ̀ a sì máa bẹ̀nà wò gbogbo ẹni bá ní a máa bọ̀ òun náà là ní débá láṣẹ Elédùmarè. Èmi ní tí tòótọ́ Báyọ̀ Black lórúkọ tèmi ẹ tún pàdé mi ní ọjọ́ mi ọjọ́ ire o. Àwẹ̀ funfun àtàdúrà ogójì ọjọ́ lọ lọ́wọ́lọ́wọ́ èyí tí Olúwa pa láṣẹ fún mi láti fi wá ọ̀nà àbáyọ sí orílẹ̀-èdè Yorùbá àti ayé gbogbo àwọn tó nígbàgbọ́. Mo pa ní àṣẹ gbogbo ogun tó ń dìde sí orílẹ̀-èdè Yorùbá wípé orílẹ̀-èdè Yorùbá ò ní gba òmìnira. Gbogbo ogun tó dìde sí ayé ẹnìkọ̀ọ̀kan wípé ayé ẹnìkankan ò ní gba òmìnira. Lórúkọ Jésù
iná agbára ọlọ́run kó jó wọn dànù. Gbogbo alágbára tó lóhùn ò ní jẹ́ kí ilẹ̀ Yorùbá ó dúró, gbogbo àwọn alábọ̀dé tí wọ́n sọ wípé àwọn ò ní gbà kí orílẹ̀-èdè Yorùbá ó dúró, gbogbo àwọn tó ń lo agbára òkùnkùn tí wọ́n láwọn ò ní jẹ́ kí orílẹ̀-èdè Yorùbá dúró, mo ló májẹ̀mú àṣẹ àìjáta ìjẹpo àìjẹyọ̀ nínú ìrìn àjò 40 ọjọ́ yìí. Mo fi sọ̀rọ̀ àṣẹ jáde, iná Olúwa kó kọlù wọn. Mo gbàdúrà, Olúwa fẹ́ kó pàṣẹ ìtúsílẹ̀ àti òmìnira fún ilẹ̀ Yorùbá lórúkọ Jésù. Olúwa ṣe bẹ́ẹ̀. Ògo